Mo kí yín ẹ káalẹ́ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́ yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Àjọ SERAP wọ́ àwọn gómìnà ilẹ̀ yìí àti Wike lọ sí iwájú ilé ẹjọ́ látàrí bí wọ́n ṣe kùnà láti tẹ́ pẹpẹ bí wọ́n ṣe ná tírílíọ̀nù 14 owó náírà owó orí ìrànwọ́ epo pẹtiró tíjọba àpapọ̀ fi fún wọn ní owó náà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera nílẹ̀ Nàìjíríà ṣàlàyé wípé ọdún 2025 ní ìjákulẹ̀ tó lọ́rìn tó dé bá ẹ̀ka ètò ìlera nílẹ̀ yìí jùlọ. Àwọn èèyàn méjì ti dolóògbé lórílẹ̀‐èdè Sweden látàrí ìṣẹ̀lẹ̀ ìjì líle. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Àjọ tó ń pè fún àkóyawọ́ nídìí ètò ọrọ̀ ajé ńlẹ̀ Nàìjíríà SERAP ti wọ́ àwọn gómìnà 36 ilẹ̀ Nàìjíríà lọ sí iwájú ilé ẹjọ́ àti mínísítà fún olúlu ilẹ̀ yìí Nyesom Wike látàrí bí wọ́n ṣe kùnà láti tẹ́ pẹpẹ bí wọ́n ṣe ná owó tó tó tírílíọ̀nù 14 owó náírà owó tíjọba àpapọ̀ fún wọn àlékún owó tíjọba àpapọ̀ fún wọn lóṣooṣù eléyìí tíjọba àpapọ̀ yọrí látòrí owó orí ìrànwọ́ epo pẹtiró tíjọba àpapọ̀ yọ wọn wá tọ́ka sí iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n fi owó ọ̀hún yọrí rẹ̀ àbẹ́ eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjọ SERAP ṣe sọ di mímọ̀. Wọ́n ṣe fìlédè nínú àtẹ̀jáde kan wípé àwọn gómìnà ìpínlẹ̀ 36 ilẹ̀ Nàìjíríà tó ń ti mínísítà fún olúlu ilẹ̀ yìí ti ṣe ìlú Àbújá wọn náà ni wọ́n gba òbítíbitì tírílíọ̀nù owó náírà látọwọ́ àjọ tí ó ń rí sí ìgbìmọ̀ tó ń rí sí àwọn owó oṣù fún àwọn ìpínlẹ̀ ní owó tí wọ́n rí lórí owó orí ìrànwọ́ epo pẹtiró tí ìjọba àpapọ̀ ti yọ láti àárín gbùngbùn ọdún 2023 gẹ́gẹ́ bí àjọ gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ wípé pẹ̀lú òbítíbitì tírílíọ̀nù owó náírà eléyìí tíjọba àpapọ̀ tí ó ń fún àwọn ìpínlẹ̀ lóṣooṣù báyìí wọn náà ló jẹ́ pé kò sí ìlàpá rẹ̀ kankan lára ẹ̀ka ètò ìlera ẹ̀ka ètò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ sì ni kò lápá lára ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó ń yíra nínú iṣẹ́ òun òṣì. Àjọ SERAP wá ké sí ilé ẹjọ́ láti pàṣẹ fún àwọn gómìnà ọ̀hún tó ń ti Nyesom Wike láti wá ṣàlàyé lórí bí wọ́n ṣe ná àlékún owó tí ìjọba àpapọ̀ tó ń fún wọn gẹ́gẹ́ bí owó orí ìrànwọ́ epo pẹtiró tí ìjọba àpapọ̀ ti yọ láti inú oṣù karùn-ún ní ọdún 2023 ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n tún rọ ilé ẹjọ́ láti pàṣẹ fún àwọn gómìnà ọ̀hún o láti wá ṣàlàyé ibi tí wọ́n darí owó ọ̀hún sí àti àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n fi ṣe tó bá jẹ́ lóòótọ́ òun náà ni wọ́n ná owó ọ̀hún sí bí ó ti tọ́ àti bó ṣe yẹ. Wáyé igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ló ti ṣẹ́ ẹ̀sùn ìròyìn kan tó ń jà rìnrìn wípé òun ti yọwọ́ kí là ń kó òun níbi dídíje dupò ààrẹ nínú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027 wípé ìròyìn náà irọ́ tó jìnnà sí òótọ́ ni gẹ́gẹ́ bí ó ti ṣe fìlédè Àtíkù lẹ́ni tí ó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ló sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ náà ṣe sọ di mímọ̀ wípé òun ti yọwọ́ kí là ń kó òun tó sì ti yẹ̀bá fún Peter Obi láti díje du ipò ààrẹ Peter Obi lẹ́ni tó jẹ́ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ náà bó ti ṣe filédè wípé ńṣe náà ni Àtíkù Abubakar ló yẹ̀bá fún Peter Obi láti ṣe ààrẹ onísáà kan gẹ́gẹ́ bí abẹ́ṣekáwọ́ igbákejì ààrẹ ilẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún Paul Ibe bó ṣe wá filédè wípé kí àwọn èèyàn kọtí ọ̀gbọ́n sí ìròyìn náà ìpò èrò tó jìnnà sóòótọ́ ni. Wáyé gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe òun náà ló ti ṣe ìfiléde ìwé kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi nìṣó lórí ẹ̀sùn tó fi kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé ó gba 50 bílíọ̀nù owó náírà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti lè fún owó tó ní í ṣe pẹ̀lú owó àwọn iṣẹ́ àkànṣe kan ní látàrí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn nínú oṣù kìíní lọ́dún 2024 gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe ṣe sọ di mímọ̀ wípé ìwé ọ̀hún eléyìí tó filéde fún nínú àtẹ̀jáde kan tó sì tún fi ìwé tó wá láti ọwọ́ iléeṣẹ́ tó ń rí sí ìṣirò owó ńlẹ̀ ọ́fíìsì olùṣírò àgbà ńlẹ̀ Nàìjíríà tí ó sì fi pẹ̀lú rẹ̀
gẹ́gẹ́ bí ó ṣe ṣe láfikún wípé eléyìí náà ni gẹ́gẹ́ bí ẹ̀sùn eléyìí tí ó fi kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà yan Ṣèyí Mákindé wípé ó gba 50 bílíọ̀nù lọ́wọ́ ìjọba àpapọ̀ tó sì jẹ́ pé nínú 50 bílíọ̀nù tí gómìnà Ṣèyí Mákindé gbà wípé bílíọ̀nù 4 àti ẹ̀sùn 5 péré òun náà ló fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà tó ṣe àkọlù sí wípé ṣe ni Ṣèyí Mákindé tó darí owó náà gba òkúbòmíì lọ ọ̀gbà bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ rí náà ló sọ mímọ̀ wípé ṣáájú fẹ̀kàn tẹ́lẹ̀ òun ò fẹ́ fi ṣe ìfiléde ẹ̀rí máa jẹ́mi nìṣó náà ó ní ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló sún òun sí láti mú ẹ̀rí ọ̀hún yọbọ̀nbọ̀ láti lè jẹ́ kí àwọn aráàlú mọ bí ó ṣe ń lọ lórí owó òun àti ibi tó wọlé sí. wáyé o ẹnìkan tí ó ti ìgbà kan rí jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC yún Adamu Garuba ló ti fohùn léde lórí ìṣẹ̀lẹ̀ àkọlù ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà sílẹ̀ Nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí wípé eléyìí ó lè ṣèpalára fún ìbáṣepọ̀ láàrin iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà sílẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí Garba bó ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára X rẹ̀ ó ṣe lálàyé wípé lóòótọ́ òun jẹ́ ìkan náà àwọn èèyàn tí ń pè fún kí ilẹ̀ Amẹ́ríkà kí ó wá ṣègbè fún ilẹ̀ Nàìjíríà láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà ó ní ṣùgbọ́n àkọlù láti ojú òfurufú eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà wá ṣe lọ́jọ́ ọdún Kérésìmesì ló jẹ́ ó kù díẹ̀ káàtó tí kò sí ọmọ ilẹ̀ Nàìjíríà tó ń retí irúfẹ́ àkọlù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti bẹnu àtẹ́lu àdó olóró ilé tó wá látọwọ́ iléeṣẹ́ Amẹ́ríkà wípé kò sí ọmọ ológun ilẹ̀ Nàìjíríà kankan tó wà níbùdó àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà lásìkò tí wọ́n fẹ́ yin àdó olóró ọ̀hún tó jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà nìkan òun náà ni wọ́n dáwọ́ wó lọ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí Garba ṣe fi léde wípé àdó olóró ọ̀hún lẹ́yìn tí wọ́n yìn fún odidi wákàtí 48 òun náà ni oró rẹ̀ fi ń jà rìnrìn nílùú Sokoto níbi tí àdó olóró náà tí ó balẹ̀ sí tí ó sì sí pé wọ́n bun ọmọ ológun ilẹ̀ Nàìjíríà gbọ́ tó di pé wọ́n yin àdó olóró ọ̀hún wọ́n tí irúfẹ́ àkọlù bẹ́ẹ̀ tó bá tẹ̀síwájú yóò ṣe ìpalára fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera ní ilẹ̀ Nàìjíríà NMA ti júwe ọdún 2025 gẹ́gẹ́ bí ọdún tí iná ẹ̀ka ètò ìlera nílẹ̀ yìí tó jó àjórẹ̀yìn jùlọ gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fọwọ́ mú ẹ̀ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà tó sì jẹ́ pé wọn ò ya owó tó ná fún ẹ̀ka ọ̀hún nínú ìfiléde fún ti àwọn ètò àti àlàkalẹ̀ àti bí nǹkan ṣe lọ lẹ́ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà tíjọba àpapọ̀ ilẹ̀ yìí tó ṣe alága fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Dókítà Saheed Babájídé Kẹ́hìndé ló sọ di mímọ̀ wípé kò sí àyípadà bẹ́ẹ̀ ni kò sí ìtẹ̀síwájú olókan báyìí tó dé bá ẹ̀ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà nínú ọdún 2025 lóní ṣùgbọ́n kàkà kí ó túbọ̀ máa jó rẹwájú sí oníṣẹ́ náà ní iná ẹ̀ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà tó túbọ̀ ń jó àjórẹ̀yìn níbi iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera àti ìgbáyégbádùn ọmọnìyàn nílẹ̀ Nàìjíríà bó ti yẹ pé wọn ò tiẹ̀ kọbi ara sí ẹ̀ka ètò ìlera nílẹ̀ yìí lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ó ti ṣe lálàyé wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lára àwọn ìkùnà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lè tó ga jùlọ ọ̀nà níbi ìjọba àpapọ̀ bí wọn ò ṣe wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà àti nọ́ọ̀sì tó ń ti gbogbo àwọn ẹ̀ka òṣìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera ńlẹ̀ yìí bí wọ́n ti ṣe ń fi ilẹ̀ Nàìjíríà yún jápa sílẹ̀ wọ́n ṣe ń fi ilẹ̀ Nàìjíríà sílẹ̀ lọ sí àwọn orílẹ̀-èdè ibòmíì níbi tí wọ́n ti mọyì kó àwọn àti bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bí wọn ṣe mójútó ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera ńlẹ̀ Nàìjíríà tó fi di pé àtìgbàdégbà òun náà ni wọ́n ń woṣẹ́ níràn tán sì ń máṣẹ́ lójú tíjọba àpapọ̀ tí kò sì kọbi ara síbẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà tó nílò láti gba ìtọ́jú tó péye òun náà ni wọ́n ń forí kó tí wọn ò sì láǹfààní láti rí ìtọ́jú tó péye gbà látàrí àtìgbàdégbà tí àwọn dókítà tí àwọn nọ́ọ̀sì bẹ́ẹ̀ àtàwọn ìṣẹ́ ẹ̀ka elétò ìlera míì tí wọ́n ń woṣẹ́ níràn tí wọ́n sì ń fiṣẹ́ lẹ̀. ìròyìn àṣálẹ́ lẹ́sìn ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́wọ́ ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. mo kí yín káàbọ̀ padà ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn fi léde pé àwọn èèyàn méjì ló ti jọ́lọ̀ nípè ní fọnáfọnṣu báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ìjì líle eléyìí tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Sweden
eléyìí ìjì-líle ọ̀hún tó tún mú kí ìdákúrekú iná ọba kó wà lórílẹ̀‐èdè náà. Gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìmọ̀ ojú ọjọ́ ní orílẹ̀‐èdè Sweden mo ti ṣe fìlédè wípé láti ìgbà díẹ̀ báyìí ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ wípé ìjì-líle yóò jà ní ìlàjì apá àríwá orílẹ̀‐èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ti ṣe fìlédè wípé arákùnrin kan bàbá ẹni tó ti lé ní 50 ọdún kan òun náà ni ìjì-líle ọ̀hún ló gbé tó sì lọ ha máàrin igi níbi tí ó sì bá ikú òjijì rẹ̀ pàdé ńbẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ kan táwọn náà ti fìlédè pé ìkànnù àwọn òṣìṣẹ́ wọn lásìkò tó wà lẹ́nu iṣẹ́ òun náà ni ìjì-líle ọ̀hún ló lọ gbẹ̀mí lẹ́nu rẹ̀ síbẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ilé tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé ní orílẹ̀-èdè Sweden, Norway, Finland àti Finland báyìí ló jẹ́ pé inú òkùnkùn birimùbirimù ni wọ́n wà báyìí látàrí bí ìṣẹ̀lẹ̀ ìjì-líle ọ̀hún bó ti ṣèpalára fún iná ọba. Ìròyìn àmúlùdùn. Gbajúgbajà òṣèré ilẹ̀ Nàìjíríà Ike Ogbonna ni ó ti fohùn lédè lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé sinimá nílẹ̀ Nàìjíríà bí wọ́n ti ṣe ń ṣe lórí àwọn eré àgbéléwò eléyìí tí àwọn òṣèré bá gbé jáde, pàápàá jùlọ eléyìí tí ojúgbà rẹ̀ sinimá eléyìí tí ojúgbà rẹ̀ Iná Ẹ̀dó tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pe àkọlé rẹ̀ ní A Very Dirty Christmas. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọdún mọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn onírúurú àkòtọ́ wọn náà ni àwọn ilé sinimá yìí tí wọ́n ń wù sí àwọn òṣèré tó ń gbé sinimá jáde bíi kí wọ́n máa yẹ àkókò àti ọjọ́ tó ti mú fún ṣíṣe àfihàn sinimá wọn, ṣíṣe àfihàn eré àgbéléwò wọn jáde àti iye ṣíṣe àyípadà tíkẹ́ẹ̀tì àti àwọn nǹkan mìíràn eléyìí tó ń kópa lára tí ó sì ń jẹ́ kí àwọn èèyàn kọdí láti máa wo àwọn eré àgbéléwò ọ̀hún láwọn sinimá tí ó sì ń mú àdínkù dé bá iye tó yẹ kí àwọn òṣèré ọ̀hún kí wọ́n rí lórí iṣẹ́ kó àwọn wá ké sí gbogbo àwọn òṣèré láti fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti irúfẹ́ ìwà bẹ́ẹ̀ látọwọ́ àwọn onílé sinimá káàkiri ilẹ̀ yìí. Lákòótán ìròyìn eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles lẹwa Nàìjíríà Eric Shelle ti sọ di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá láàrin ilẹ̀ yìí àti ikọ̀ ilẹ̀ Tunisia, gẹ́gẹ́ bí ikọ̀ Tunisia bá ṣe gbá àmì ayò jù sáwọn lẹ́yìn tí ikọ̀ Super Eagles lẹwa Nàìjíríà tó ti kọ́kọ́ ṣáájú gbá àmì ayò 3 jù sáwọn ikọ̀ Tunisia. Ó ní fẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ló fi hàn pé iṣẹ́ ṣì pọ̀ lọ́wọ́ ikọ̀ Super Eagles láti ṣe, gẹ́gẹ́ bí Ademola Lookman, Victor Osimhen tó ti Wilfred Ndidi bí wọ́n ṣe gbá àmì 3 jù sáwọn ikọ̀ Tunisia lánàá. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jáwé olúborí báyìí òun náà ni yóò fún wọn láǹfààní láti yányọ sí ìpele kò mẹsẹ̀ ó yọ nínú ìdíje ti AFCON ilé tó tẹ̀síwájú ọgbà bí wọ́n ṣe mọ wákò pẹ̀lú ikọ̀ orílẹ̀-èdè Uganda lọ́jọ́ ìṣẹ́gun tó jẹ́ 30 nínú oṣù kejìlá ọdún 2025. Màgẹ̀ ìpéǹpéjú ni àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan pẹ̀lú ìròyìn aré ìdárayá òní àmọ́ wa kò rìn àṣọlẹ̀ tó nígúnlẹ̀ láti kàn ní Sun City FM. Tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ láìgbé yín tẹ́ fẹ́ bùn wá gbọ́ ilé pè wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 081809314. Akíntúndé Akínyẹmí lolóòtú ròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashar ló mú wá sétí ìgbọ́ yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa.